Ẹ̀yin èèyàn ilé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ o? Wọ́n ní àwọn ìdílé Geisi, ìdílé ọba, wọ́n ní wọ́n sọ fún àǹtí Wáyé pé kó apologize fún Queen Naomi o àti Tadenikawo nítorí gbogbo ọ̀rọ̀ tó sọ nípa the prince of the crown àbí crown prince. Wọ́n ní kó apologize o nítorí pé ọba ìdílé ọba ló ti wá, wípé ó dẹ̀ yẹ kó mọ gbogbo àwọn àṣà àti ìṣesí ọba, wípé kí ló dé tó ń sọ crown prince, wípé ṣé àwọn ọmọ tí wọ́n ti bí tẹ́lẹ̀ kó tó dé pé wọ́n bí ọmọ tiẹ̀ ṣé wọn kì í ṣe crown prince ni. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní àwọn ìdílé ọba Geisi yìí, wọ́n ní wọ́n sọ fún yín pé ó ní láti apologize fún Queen Naomi, wípé ó dẹ̀ ní láti apologize fún Tadenikawo. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní fóun Queen Naomi ò go through. Wọ́n ní bọ̀ ó keep on láti máa pe Queen Naomi títí tí wọ́n fi gbé aago ni. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ nìyí. Ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà tí àǹtí wa tí wọ́n bí ọmọ, tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ wípé ọmọ àwọn ni crown prince, wípé ọmọ àwọn wá láti ilé ọba méjì. Gbogbo ẹni a gbọ́ lórí social media, ẹ̀yin ará ilé. Ṣùgbọ́n wọ́n ní wọ́n force wọn láti apologize fún Queen Naomi àti Tadenikawo wípé wọn ò ní fi àyè gba irú àwọn ìwà báyẹn, nítorí pé nǹkan tó ṣe yìí kò bá àṣà ìdílé kábíyèsí àwọn ọba kábíyèsí mu. Wípé so àǹtí wa gbọ́dọ̀ apologize. Wọ́n dẹ̀ láǹtí wa pé Queen Naomi, wọ́n ní wọ́n keep on láti máa dial nọ́mbà Queen Naomi títí tí Queen Naomi fi gbé aago. Ẹ̀yin náà mọ̀ pé recently ni Queen Naomi bínú tí wọ́n kúrò nínú palace bàbá wẹ̀rẹ̀ ńlá nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú palace wọn. Àtìgbà tí Queen Naomi dẹ̀ ti kúrò nínú palace, àtìgbà yẹn ni kábíyèsí ti ń wá Queen Naomi kiri, to the extent pé a gbọ́ pé kábíyèsí wá wọn lọ sí Dubai. Ìgbà tí kábíyèsí dẹ̀ lọ Dubai, wọ́n ní kábíyèsí ò rí wọn ní Dubai, pé wọ́n ti lọ sí Dublin. Kí dẹ̀ ló fa nǹkan tí Queen Naomi fi kúrò ní palace tí ò bá ń ṣe nǹkan tí Queen Naomi sọ wípé kábíyèsí ò wà transparent tí wọ́n ń bínú. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n dẹ̀ fún kábíyèsí ní 21 days wípé Queen Naomi gbọ́dọ̀ padà sí inú palace. Bí kábíyèsí ṣe fẹ́ ṣe àmọ́, bí kábíyèsí ṣe fẹ́ bẹ̀ Queen Naomi tí wọ́n máa return sínú palace ní 21 days a lè sọ, torí Queen Naomi ti ní àwọn ò ní padà sí inú palace ìyẹn. Nǹkan tá a gbọ́ nìyẹn tó ní Queen Naomi sọ. Ẹ̀yin ará ilé, ẹ rí pé ọ̀rọ̀ yìí ò lágbára báyìí. Ẹ̀yin èèyàn lé ìgbà tí Queen Naomi tí wọ́n lọ sí Dubai, tí kábíyèsí wá wọn lọ sí Dubai, tí wọ́n dé Dubai, wọ́n ní kábíyèsí ò bá Queen Naomi. Wọ́n ní Queen Naomi ti lọ sí Dublin nítorí wípé Queen Naomi wọn ò fẹ́ wàhálà. Ìtorí ẹ̀ ni Queen Naomi fi take a break, wípé kí wọ́n lọ rest, nítorí pé wọ́n ní competition ní àwọn olórí yìí ni wọ́n ń ṣe nínú palace bàbá wa. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ò ráyè gbogbo wàhálà tí wọ́n ti ara wọn bọ̀ yìí. Àti ọjọ́ tí Queen Naomi ti wà nínú palace kábíyèsí, ọjọ́ wo lẹ rí tí Queen Naomi fa wàhálà rẹ̀? Jẹ́jẹ́ Queen Naomi ni wọ́n ń lọ. Wọn ò lẹ́mi wàhálà. Wọn ò lè sọ̀rọ̀ ẹnu wọn tó gan. The only time tẹ máa retí Queen Naomi máa sọ̀rọ̀ òní tó bá ń wàásù ìyìn rere Ọlọ́run.
ṣùgbọ́n pé kí Queen Naomi máa rojọ́ kán bọ́ sórí social media kán máa rojọ́ bí àǹtí wa fashion ṣe máa ń rojọ́ yẹn breast milk fúdù kan báyìí ló ń fọ́mọ òun fàmé ló ń fọ́mọ òun kí ló kàn wá pẹ̀lú gbogbo fúdù tó ń fọ́mọ ẹ̀ ṣé odindi ìyàwó ọba ṣó yẹ kó máa ṣe ògbóró nǹkan báyẹn lórí social media odindi ìyàwó monarch ọba aládé anything tó máa ń fún ọmọ ẹ̀ ṣé gbogbo èèyàn gbọ́dọ̀ mọ̀ irrelevant ni gbogbo yẹn náà so every time ẹ ti bọ́ sórí social media ìgbà tí àwọn baba ńlá baba wa tán wà ọjọ́ wo lẹ rí àwọn olórí wọn kọ́ bọ́ sórí social media ẹ jẹ́ ká fi ti ọba Benin ẹ jẹ́ ká fi ṣe example ọjọ́ wo lẹ rí ìyàwó ọba Benin kankan ní orí social media rí àfi tó bá ń ṣe nǹkan ṣùgbọ́n ní ìsìn any small thing àǹtí wa fashion ti bọ́ sórí social media any small thing àǹtí wa ó ti bọ́ sórí social media kí ló dé ẹ dẹ̀ ní káwọn èèyàn má máa sọ̀rọ̀ yín ẹ̀yin gan lẹ̀ ń fún àwọn èèyàn lọ́rọ̀ sọ ẹ̀yin lẹ̀ ń gbéra yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ kí ló dé this is too much Queen Naomi ò ráyè tiyín rárá nítorí pé nǹkan tí Queen Naomi gbé dání kì í ṣe nǹkan kékeré wọn ò ní time fún gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe ẹ wo Dr. Elizabeth náà ọjọ́ wo lẹ rí Dr. Elizabeth lórí social media àfi tó bá yẹ pé wọ́n ń ṣe nǹkan nu palace lẹ́ máa rí wọn ẹ̀yin every small chance tẹ́ bá rí báyìí ẹ ti gbé àwọn ọmọ yín sórí social media kí ló dé láì ṣe pé ń ṣe ìnáwó ẹ ti gbọ́mọ sórí social media mo mọ̀ pé kábíyèsí gan máa regret pé kí làwọn fẹ́ ogbó yín ìjọ sí inú palace mo mọ̀ pé bàbá werin ńlá máa regret wọn kàn nílé sọ síta ní pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń kó wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o tọ́ ni pé kí àǹtí wa kó apologize o ipe ọ̀rọ̀ tó sọ yẹn ó ju ẹnu ẹ̀ lọ tá a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa mú wá fún yín mo kí gbogbo yín ní ilé lóko àtìlẹ́yìn òdì orúkọ mi ni Máṣọlá Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ ẹ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí à ń ṣe advert lórí ìkànnì yìí ẹ kàn sí wa ní masholagistv@gmail.com ọlọ́run á ran gbogbo yín lọ́wọ́ o ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ní agbára ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe tẹ́ ń like tẹ́ ń share gbogbo àwọn gist wa gbogbo ẹ̀ la rí appreciate gbogbo yín pátápátá ìdùnnú ọlọ́run kò ní fi àyè yín sílẹ̀ o à ń ṣe advert fún collection center store láti size 6 títí dé 14 ẹ kàn sí collectioncenterstore@gmail.com àwọn bàtà tí wọ́n ń ta Italian shoe ni tó jiná tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ̀ ilẹ̀ kò ní bàjẹ́ ẹ máa lò ó pẹ́pẹ́pẹ́ in fact ẹ máa sọnù gbẹ̀yìn ni àwọn bàtà wọn ó gúnrégé lẹ́sẹ̀ ọkùnrin wọ́n ń ta fashion bags wọ́n ń ta bàtà obìnrin náà kò sí nǹkan tí ẹ̀ ń wá ní bàtà tí wọ́n tà ẹ kàn sí collectioncenterstore@gmail.com bẹ́ẹ̀ náà ni à ń ṣe advert fún Royal Beauty Good and Store Royal Beauty ń kí yín o wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra Royal Beauty ń kí yín o ẹ ra fìlà ní Royal Beauty Good and Store fìlà tí wọ́n ń tà fìlà tó yẹ pé ẹ lè dé sí kaftan ìró àti bùbá skirt and blouse òun ni wọ́n ń tà ẹ kàn sí Royal Beauty Good and Store ní gbogbo fìlà èyí tí ẹ bá fẹ́ rà gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all. Mashola Gist TV ń kí yín o.